international lovers all over the world. Ẹ jẹ́ ká lọ gbìyànjú iṣẹ́ tí oògùn bá wà lára obìnrin, bóyá o fẹ́ bá ìyàwó ẹ̀ sùn àbí girlfriend ẹ, mi ní kó lò ó pẹ̀lú ìyàwó oníyàwó, mi ní kó máa ṣiṣẹ́kúṣe, mi advice èèyàn forúkọ bẹ́ẹ̀, because anything social media you have to be very very careful lórí àwọn nǹkan míì tó ń kọ́ àwọn èèyàn, kọ́sẹ̀ ẹlòmíì wà bí ó ṣe máa gba ọ̀rọ̀ ẹnu ẹ á gbà á gbé bíi pé o ti ṣe tẹ́lẹ̀ rí ni. That's the reason why you have to be very very careful before you are going to say anything online. So ibi tí mo lọ ni pé ẹ jẹ́ ká wà careful láti bá ìyàwó ilé wa sùn. Tó bá rí pé o fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ilé ẹ, okó ẹ̀rọ kò ṣiṣẹ́ rárá. Ìkan kìíní yẹn sọ fún ẹ pé ìkan tí ń fẹ́ kọ̀ yìí ó sọ fún ẹ pé ìkan wà lára obìnrin ìyàwó ẹ nìyẹn àbí girlfriend ẹ. So má ṣiṣẹ́kúṣe pẹ̀lú ìyàwó oníyàwó, má bá ìyàwó oníyàwó sùn, kò dáa. Tó bá kan ìyàwó tiẹ̀, tó bá la ẹpọ̀n mọ́ ìyàwó tiẹ̀, ò ní gbà náà. Àwọn tó jẹ́ pé kòndòlósì kan bó ṣe rí lélẹ̀, tó bá rìn bọ̀ ò ní gbà, ojú àṣekè ni apá. You know what I'm saying? So ibi tí mo lọ ni pé ọmọ ìyá mi, ẹ jẹ́ ká lọ wá èkòló, odidi èkòló kan, yálà kékeré yálà ńlá, mo sórí ọlọ kó mú ẹyọ atare kan, ẹyọ 1 seed of alligator pepper, kó mú 1 seed kó fi pẹ̀lú ẹ̀ kó lọ kó kúnná. Tó bá ti wá kúnná, ọmọ ìyá mi kí ló máa ṣe? Ọ̀wá sí kí ni? Ọ̀wá fi sí gbẹ́rẹ́ yípo ìbàdí ẹ round, wà fi yípo ìbàdí round, ọmọ ìyá mi. That's all. Òtítọ́. Tó bá ti wá fi yípo ìbàdí ẹ, kí ló máa ṣe? Wàá filẹ̀. Wàá fi ṣe kí ni? Wàá filẹ̀. Àgbẹ̀ bò tó máa da kí kó ti wẹ̀ before kó tó ṣe rárá. Wàá ti wẹ̀ kó tó ṣe, because ọjọ́ yẹn throughout kò ní wẹ̀ mọ́. Tó bá ti wá ṣe tán, kí ló máa ṣe? Ó wá fi kíní ẹ̀ yí round. Ó bá ti wá fi yí round, ọmọ ìyá mi, fílẹ̀ di ọjọ́ kejì, kó tó dọjọ́ kejì kó tó wẹ̀. Tí ó bá lọ ni ó bá fẹ́ ṣe irú kan bẹ́ẹ̀, tó bá ti rí pé okó ẹ̀ ti rọ̀ gbà, má dàyàdé mọ́. Ìkankan wà bẹ́ẹ̀, ó lè jẹ́ àrùn kò gbóògùn, kí n má sọ lóyìnbó. Ó lè jẹ́ àrùn kò gbóògùn, ó lè jẹ́ pé ó ti ní mágùn, àbí àìsàn burúkú kan wà lára ẹ̀ tó jẹ́ kó pé àbí ẹnìyẹn ti lóyún, àbí kí ẹnìyẹn ti ṣe kíni, kẹ́nìyẹn ti ní oyún. Obìnrin yẹn ti lè ní oyún, bí ẹ pé oyún tí òun ṣe tiẹ̀ kó máa lọ dín gbé fún ẹ. Tó bá ti jẹ́ oyún tiẹ̀, báyìí pé oyún tiẹ̀ ni orí wàdà yàdé, a lọ scot-free. Mo bá pé tí kì í ṣe tiẹ̀, ọmọ ìyá mi, okó àṣekíni, okó àárọ̀, ó ṣẹlẹ̀ sí mi rí o. Àdúrà gbàgbọ́ ọ̀nà àlàfo gbogbo àwọn. So thank you very much. Still ẹ bá mi share fídíò yẹn. Iṣẹ́ àwọn iṣẹ́ lélẹ́yìí, àwọn àṣírí lélẹ́yìí. Share fídíò yẹn. Ìkan tó nídìí gógó nìyẹn. Gbogbo ọkùnrin ló nídìí ẹ̀. Gbogbo ọkùnrin tó bá wà, tó bá ti fojú rí fídíò yìí, you must share it. Àdúrà gbàgbọ́ ọ̀nà àlàfo gbogbo yín o. Thank you very much. God bless you. Ire o, kàǹkà.